Hello. Hello. Hello, sir. Ẹ kúrò lẹ́sà. Ẹ kúrò lẹ́sà. Ṣé single father ni yín sà? Kúrò ní sà. Kí ni nǹkan tẹ́ ń là kọjá sà dáàdì? Orúkọ kì nǹkan tí mo fẹ́ sọ ní ìlú pé ìdílé ẹnìkan tí ìyàwó ẹ̀ fi tí ẹ̀rọ ìṣọ̀lá ìkì Okay. ní ọdún 2024 February 2024. Ṣùgbọ́n láti ìgbà wọn náà ni mo ti ń gbẹ́nì kan gbé ibi tí wọ́n gbọ́nà tí wọ́n lọ láti gbé ìgbìyànjú lórí àwọn ọmọ. Ìgbàlú sì ni wọ́n fẹ́ mú àwọn ìgbà kí ní ìyàwó kejì ẹni kí ní ìyàwó mi lọ́kàn ọmọ tí a bílẹ̀ lọ tó ń dàgbà lórí ìyẹn gbogbo wọn. Mo wo èyí tó jẹ́ àkọ́bí ni wọ́n tó wọ 17 ọdún parí secondary school ní máa wọ admission lọ́dún. Èyí tó tẹ̀lé èyí máa wọ HSC1 àti tí ó jẹ́ ìkẹta ìyẹn náà máa wọ JSC. Ìwé náà ètò ìwé náà ìjọ ìgbìmọ̀ máa jẹ́ nìkan. Mo máa fẹ́ ìgbìyànjú ìgbàlódé ìmọ̀ ọ̀hún. Ǹdẹ̀ nílò pé wọ́n kì í fẹ́ ìyàwó mìíràn tó jẹ́ ìyàwó lórí àgbáyé tó ń tàbí tàbí. Pẹ̀lú agbára Ọlọ́run ní fi yín sílẹ̀ sà. Ẹni ṣe sọ. Nínú countenance yín ó ṣò wípé ọkùnrin alálùbáríkà ni yín, Ọlọ́run dẹ̀ ní fi yín sílẹ̀ lẹ́ẹ̀kan sí. Agbára Ọlọ́run. Kí ni èyí sà? 44 ni mí sà. Ẹ dẹ̀ bí ọmọ mélòó sà? Mẹ́ta ni wọ́n sọ. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé? Ẹ̀rọ tà sí ìpìlẹ̀ mọ́ nílẹ̀ tèmi tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ rí. Lórí iṣẹ́ wo lẹ́ ń ṣe? Ṣe government worker ni mí, construction company. Okay. Sà, kí ló ṣẹlẹ̀ tí ó ti pọ́dún kan báyìí àbí? Ọdún mẹ́ta báyìí 24. Okay. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ tí ì máa rí láti gbà yẹn? Kò sí mo kọ̀ wí pé kí ibi fẹ́ ọ̀gbọ̀n náà obìnrin tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n ní ṣe ẹ̀sẹ̀ bíi tí wọ́n ọmọ yìí torí mi náà fẹ́ àlàáfíà fún mi fún ara mi mo lè fún àlàáfíà fún àwọn ọmọ. Ṣé Christian ni àbí Muslim? Christian ni sà. Church tẹ́ ẹ lọ kí ló dé tí ẹ lè gbìyànjú láti fẹ́ obìnrin níbẹ̀ sà? Mo rò rántí bẹ́ẹ̀ kò sí tí àwọn òpin ìkíní mi ò fẹ́ kọ́ máa wò pé ibi tí mo ti gbẹ ní mo kò fẹ́ ọ̀kan mi kò lọ síbẹ̀ rárá mo tẹ̀wé èyí tí wọ́n kẹ́ni sẹ́ńgbà yẹn ó fojú tẹ́ńbẹ́lẹ́ mi pé ẹ̀rọ ń ṣe ìparí jáde ìfìlẹ̀ ọ̀rọ̀ òjòfẹ́ni tó ti wọ 40 tó wọ́n wà 30. So everybody will discourage me àti ẹ̀fẹ́ sùpẹ́ni sẹ́nìbọ̀dì ni mo ṣe iṣẹ́ aláṣẹ lẹ́lẹ̀. Ẹ nílò láti wá surface wa sà. Okay sir. Ẹ nílò láti wá surface wa. Àárọ̀ ọ̀la mo máa ń rí yàn lọ́fẹ̀ẹ́sì. Ẹ nílò láti wá surface wa kí n rí kájọ sọ àwọn ọ̀rọ̀ kan. Ẹ ṣe matchmaking náà bíbá ó ṣeé ṣe kó jẹ́ pé ara àwọn obìnrin tó wà nílẹ̀ ajúbìnrin alálùbáríkà. Ta lè matchmaking pẹ̀lú possible bẹ́ẹ̀. Ẹ bá lè wọ àárọ̀ Friday ni a máa ń rí yàn lọ́fẹ̀ẹ́sì wa bíbá. Nǹkan jẹ́ pé kẹ́ tó lè rí bàbá tó lè balógun consultation yẹn máa san which is naira. Ẹ kú kalẹ̀ sá. Ẹ ṣé.